ẹ káàbọ̀ padà sórí ètò yín Eji Owuro gẹ́gẹ́ mo ti wí ká tó lọ sókè lọ́hùn wípé lénìí a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni o gbogbo ntẹ́rí tá à ń ṣe ń bí lénìí wàláhì dúpẹ́ ni fún Ọlọ́run lérí iléeṣẹ́ wa Orisun tó dá sí pé lọ́dún kìíní ọdún kejì ọdún kẹta ó mà ti pọ́dún mẹ́rin náà nù ẹsẹ̀ òpó mẹ́rin náà sì ní ilé ní ẹsẹ̀ mẹ́rin làgá ní àga tó bá ti ráyè fẹsẹ̀ mẹ́rin dúró tó ti jòkó dáadáa pé irú àga bẹ́ẹ̀ lèyàn lè jòkó lé lórí àwọn a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó sọ wa dèní àtọ̀gá wa àti gbogbo àwọn tó wà nínú iléeṣẹ́ náà tó ń ṣiṣẹ́ iléeṣẹ́ náà takuntakun bẹ́ẹ̀ látọ̀dọ̀ ọ̀gá wa àgbà bàbá wa Fẹ́mi Adéríbigbé bàbá wa ọ̀gá wa tí wọ́n tírẹ̀nì àwa nù ní ọ̀nkù Jídé Moronfolu madam Yemsi Jacob àti gbogbo àwọn táwọn cameramen àti gbogbo àwọn tó wà ń di ẹ̀rọ tó wà ń di amóhùn àwọn tó wà ń di amáwòrán gbogbo wọn pátápátá ọlọ́mọ sábà san ilé san rẹ̀ àti gbogbo àwọn presenters tá a jọ wà ń bí pátápátá presenter Eji Owuro ni presenter Miliki Express ni ètò bàbá ètò ni àti gbogbo àtàgbà òṣèré àti gbogbo àwọn presenters àti sinimá mẹ́wàá tó dáńgájíá gbogbo yín pátápátá náà là ń ṣàdúrà fún ọlọ́run wọlá àjòkó tòní ọlọ́run sàgbẹ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlá ní Muhammad lọ́dọ̀ ọlọ́run bàbá ẹ wá sọ pé síkìrì kan láàfin mi àfin ọlọ́run lẹ́ẹ̀kan àti gbọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé tọ̀ ẹ ti ní ká pe ọlọ́run àwọn afẹ́kẹ́ lídìí wa síkìrì tá a bá wí láàfin mi àfin ọlọ́run ẹgbà tẹ̀síwá ìdániná ẹ lè fẹ́ fà ẹ lè la ilaha illallah sallallahu alaihi wasallam. Bàbá Ọlọ́run jẹ́ àrí pé bàbá tábà tí bá ti rí báyìí ọkàn mi á ti balẹ̀ pé mo rà mí ò lè jẹ́ sí. Ọlọ́run jẹ́ àrí bàbá pé ètò tó ń bẹ nílẹ̀ rẹpẹtẹ tá a tún ṣe bàbá ti kú òníyàn. Lágbára Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ ni wọ́n ti ṣètò gbogbo ètò kalẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn àti Yẹ́misí ti ṣètò kalẹ̀. bẹ́ẹ̀ ni jíjẹ mímu everything ti wà ń tòsí. gbogbo ẹ̀ mẹ́tò àtàwọn Jídé Moronfolu. Bẹ́ẹ̀ ni ńgbà mo ti rí lónìí ẹ̀rù bà mí. Allahu Akbar. ikùn ti Jídé gan ti ju tàwa àfà lọ. Allahu Akbar. Albarka yín náà ni. Albarka náà mọ̀ ọ́. Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Maula ta'ala shanuhu Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Maula ta'ala shanuhu Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Maula ta'ala sha'nuhu Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Maula ta'ala sha'nuhu La tashkuwanna li ghayri rabbika shiddatan wa alimun wa ghayruhu la ya'lamu Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Maula ta'ala shanuhu In kana la yarjuka illa muhsinun faman alladhi yarju limuhsin Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Maula ta'ala shanuhu. Òun ni Sheikh Hasan Shazili máa wí. Allah. Sheikh Hasan Shazili. Allah ta'ala anhu. A máa fi pàṣẹ gbogbo nǹkan fọ́lọ́hun. Ó ní la tashkuwanna li ghayri rabbika shiddatan. Allah. Wa alimun wa ghayruhu la ya'lamu. Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Maula ta'ala shanu. In kana la yarjuka illa muhsinun faman alladhi yarju limuhsin mujrimu. Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Maula ta'ala shanu. Badir ila al-khayrati in kunta fataqwa wa qina hayataka Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Maula ta'ala shanu. Aina li
عباد المخبتون بنسكهم الله أين المعاصي والأمان تركوا الخطى ما وانفصام ما أنيتنا طوعا وكان حمد بطون الجد الله يا الله يا الله يا الله يا مولى تعالى شانه. Ọlọ́run wọlé èyí tá a wíhun. Ọlọ́run mọ́sá bá fi sínú mízánù rẹ̀. Àmín ya Allah. Orísun á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àmín ya Allah. Ẹ dákun ẹ ṣe àmì dáadáa. Àmín. Allahu ya mawla ta'ala shanuhu. Allahu ya mawla ta'ala shanuhu. Ibadallah rijalallah. Allah. Ayinuna bi aunillah. Ẹ̀rí gbogbo ẹ̀yin ẹrú Ọlọ́run. Ibadallah rijalallah. Ayinuna bi aunillah. Ẹ̀yin tọ́lọ́run kó gbogbo ètò ayé lé lọ́wọ́. Wa kunu awnahu billah. Iléeṣẹ́ wa dọwọ́ yín o. Ọdọwọ́ Ọlọ́run. Ọdọwọ́ ẹ̀yin tọ́lọ́run fún láṣẹ. Asana sọ bi fadlillah. Ọlọ́run lọ́ba téèyàn á pè. Bí akílá rijalallah. Ọlọ́run la wá pè yìí. Gbogbo ẹ̀yin tọ́lọ́run kágbára lé lọ́wọ́. Ayinuna bi aunillah. Gbogbo ẹni tó ń kásẹ̀ lọ́wọ́ àṣẹ ní ẹ̀sàdúrà fún ní o ojú àánú náà ẹ máa bí wọlé iṣẹ́ Orísun àtàwọn tá à ń ṣètò ń bẹ̀ ọlọ́run wa ń kọ́sà ní ọ̀rọ̀. Allah la ilaha illallah la ilaha illallah kò sọ̀rọ̀ wí. La ilaha illallah la ilaha illallah. Ibadallah rijalallah. Ayinuna bi aunillahi wa kunu aunahu billah. Ọlọ́run fẹ́ lómi lójú tó bá mi wo nǹkan rẹ̀ yóò sì bàjẹ́. Ọlọ́run gbogbo yín bẹ́ẹ̀ ẹ dẹ́kun ẹ má fojú kú wò wá. La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. Madaditu yadi ilayka likay tamudda yadayka nahwa yadi litunkizani wa tusilani ila ma fihi lirajani. فكيف رجعت تتركني ونار الشوك في كبدي يزن بنا الأسود لنا ظنونا طابقت بلدي فلم يعلم بأنك بي خفي ناصر أبدي فإنك قلت تنصر من ينادي باسمك الصمدي فهيا ألم وهيا ألم لمن يدعوك في كبدي يا الله يا الله تداركنا بآل الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. شفاؤنا لا إله إلا الله. وقايتنا لا إله إلا الله. دواؤنا لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. Allahu akbar kabira. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àfáà wa Sheikh Abubakar Salaty Ọlọ́run níjọ́ bàjẹ́. Ọlọ́run Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo bá ti wí ó dá mi lójú lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run tí wọ́n mọ̀ ń ta wí yìí. Kò sẹ́ni tí ó wà nínú ilé rẹ̀ tí ó jẹ́ ni Ọlọ́run. Táàrí òní máa bù máa sọ pé ẹ̀yin àfáà yìí adúrú kẹtẹ́ rọ́dà sí iléeṣẹ́ yìí nì. Bẹ́ẹ̀ ni ọ̀gá wa náà dá ni. Iná wọ́n bá ti dá sáwọn àfáà túláàsì agbọ́dọ̀ dá sí. Nítòhun ní lágbára yín lò fún wa. Ntáwa náà ní lágbára àfi ká fi kún lọ́wọ́. Àfi ká fi sọ́pọ́ọ̀tì ẹ̀. Ká sì mọ̀ pé èèyàn ò ní wí báyìí sáàyè kan àfi kọ́ Ọlọ́run ọ̀dá sáàyè náà. Ọlọ́run bí Orísun wa gàdé ọlọ́mọdé ọ̀tá kú síbẹ̀. Gíga Orísun tó máa ga sí i. Afáwa Sheikh Abubakar ẹ dákun ẹ máa ń fáwọn ará ilé nọ́mbà yín wọ́n lè fẹ́ pè yín. Wọ́n àfà ẹ̀yin lẹ́sẹ̀ àdúrà tán nísìn ẹ bẹ̀ mí náà ládùúà. 08033782660. Ẹ máa ń wílẹ̀ kan sí. 08033782660.
081322660. tó alhamdulilayi nọ́mbà àfàwà ọ̀tẹ́ náà ni ẹgbọ́n yẹn ẹgbẹ́ mo ti kó tó nípa abẹ́rẹ́ tó pé pẹ̀lú ogun ọlọ́pẹ́ lé ní segment méjì ní àdúrà abala àdúrà ó wà abala àwọn alárinrin yàtọ̀ pé ìdùnnú òní ó nínú ẹni nídùn kíyàn pa mọ́ra agbọ́dọ̀ tó fẹsẹ̀ rájò náà ká pèsè àwọn olórin kájọ kọ́mọlùbọ̀pọ̀ àbí kájọ kọ́mọlùbọ̀ bọ́ àbí ẹ má bá mi yẹjú ẹ̀ lé àmọ́ nísìnyí máa lọ sókè lọ́wọ́ nísìnyí ìgbà tí n bá fi dé orí ìtàgé ó ti kún rẹpẹ yóò ti kún dẹ́ẹ́dẹ́ẹ́dẹ́ ti bá àwọn èèyàn lórí ìtàgé táwọn náà tó fẹ́ kọrin fún wa pé Orísun la ó mọ wọn nígbà gbogbo ẹ ti gbọ́ rí ẹ lọ bẹ̀ nísìnyí ẹ já lọ sókè lọ́hùn tá a bá padà dé àwọn èèyàn mi ti lórí stage bismillah.